ẹ̀yin justice for Mohbad ṣé eléyìí tó ń ṣe yín báyìí ṣé àìmá ní confidence ní báyìí torí I clearly don't understand ṣé àìmá ní confidence ló ń ṣe yín sìn ẹ̀yin justice for Mohbad èmi ní kí ìbéèrè ni o ṣé ìbéèrè o ṣàfàjà so first thing first mo rí bẹ́ẹ̀ ṣé comfort ni bó ṣe ń blọ́ọ̀gì bó ṣe ń lo AI láti blog Omowunmi láti edit Omowunmi wàhálà ọmọ àti wáṣẹ tó bá dá yín lójú pé ẹ ní nǹkan kan one thing is one thing tá a máa repeat o 3 years ọdún kẹta ni tí Mohbad ti kú ó yẹ kẹ́ ẹ ti gbé nǹkan tẹ́ ẹ níyẹn kẹ́ ẹ ti gbé dé court nǹkan tẹ́mi sọ nìyẹn pẹ̀lú gbogbo mo mọ̀ pé ẹ̀ ń tú di ọmọ yẹn burúkú àti lọ́ọ̀yà Ayílára tó sọ pé Wùmí ní NIN bíi 6 100 ni ò bá ní ṣebí lọ́ọ̀yà ni ẹ ó yẹ kó ti tẹ́ńdà ẹ̀ nílé ẹjọ́ pé NIN 6 ni Wùmí ní o tí ò bá ṣe pé ò lọ́pọlọ mi ò mọ irú ṣé inú justice náà ni lọ́ọ̀yà ti ń wá NIN èèyàn kí báwo ni NIN Wùmí yẹn báwo ló ṣe fẹ́ fún yín ní justice for Mohbad ó ní mò ń sọ fún yín pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ fẹ́ kọ́ máa manipulate yín ẹ mọ̀ pé issue NIN tó ń wá wọn kò fẹ́ wá borúkọ Wùmí jẹ́ ni the same tactics ní Bukky lò tó pọ̀ ọmọ yẹn ní Ashana transformer ògbólẹ́kì oríṣiríṣi orúkọ burúkú tó borúkọ ọmọ yẹn jẹ́ tó pè é lólóṣó lọ́ọ̀yà sì ó tún ti pè é pé ó ń ṣe identity theft ẹni sùúrù náà how many NIN ni Wùmí máa ní how many passport ló máa ní torí I don't understand. All these people were doing is just to bà orúkọ Omowunmi jẹ́ kì í ṣe pé wọ́n ní anything torí òkè ó ní mo sọ pé ẹ lu ọpọlọ kẹ́ ẹ bá mi wò ẹ̀yin tẹ́ lọ́gbọ́n bíbá báwo ni NIN ṣe máa fún wa ní nǹkan tó pa Mohbad ò báyìí ní 500 NIN báwo ni NIN ní Omowunmi ṣe máa fún wa ní nǹkan tó pa Mohbad ẹ link here together now lọ́nà sọ pé ẹ jẹ́ kí gbogbo wa máa lọ ọpọlọ kò sí bẹ́ẹ̀ ṣe gbé wá confirm fi AI ó fi ń ṣépè fún Wùmí nípa ọwọ́ sì máa bà ẹ ti ń sọ pé ọwọ́ sì máa bà yìí láti ìgbà tí Mohbad ti kú ẹ dẹ̀ lè báàkì ẹ̀ ọ́ kán ti arrest ẹ̀ lẹ́ẹ̀kan so who is mentally unstable báyìí lawyer sọ pé I am convinced if a lawyer is telling òun wà convinced ẹ ṣe sọ fún lọ́ọ̀yà ṣe bí yẹn kàwé àbí barrister àbí kílẹ̀ pé wípé kó fún wa ní evidence tẹ́yìn tẹ́ ń blogger ká sọ pé blogger fẹ́ jẹun ni tẹ́yìn ò bá mọ́kàn tó ń pè ní evidence àbí proof àbí fact àbí anything to use against me in the court ó yẹ kí lọ́ọ̀yà tó lọ sí school tó kàwé ó yẹ kó provide wa ní evidence ibi bóun ṣe mọ̀ pé Wùmí ló pa Mohbad this thing is very simple he's a lawyer ọ̀rọ̀ NIN nìkan ló sọ pé ọ̀rọ̀ NIN nìkan ló gbé Wùmí dé court bàbá Mohbad sọ pé àbí báwo ni adẹ̀ṣe máa rọ́ Wùmí ló pa Mohbad ní ọ̀rọ̀ yẹn ni so báwo ni NIN ṣe wọlé it's just a distraction it's just these people trying to make you people hate Omowunmi wọ́n mọ̀ pé by law wọn ò ní anything against Omowunmi but they feel like kàkà kẹ́kọ̀ọ́ má jẹ̀sẹ̀sẹ̀ a máa fi ṣàwàdànù ni. They know all of them àti bàbá Mohbad àti lawyer àti Bukky Haram gbogbo wọn pátápátá ló mọ̀ àti kọ́ńfọ́ tó ń fi AI generated tó fi ń bú Omowunmi tó fi ń drag tó fi ń ṣépè fún they know they have nothing on owó ọwọ́ yín náà fẹ́ gbà Ọlọ́run ṣe wọ́n pé mi ti fọ́ọ̀lù lẹ́ẹ̀kan gbogbo alátẹ̀ ti fọ́ọ̀lù so ẹ má tún já fọ́ọ̀lù lẹ́ẹ̀kejì all these people are doing is for you people to still believe because wọ́n mọ̀ pé tẹ́ bá ṣì believe pé there is still a case ẹ sì máa mówó lẹ̀. ẹ rántí the last time bọ́n ṣe kúùkù ẹ̀ bọ́n ṣe pẹ́pẹ́ ẹ̀ tó táàtì Bukky jókòó sórí show tó press ṣe show ó gbowó lórí show yẹn number 1 ó gba GoFundMe number 2 ẹ mọ̀ thousands and thousands of pounds thunder at the end of the day ibo ló já sí. When there's a consistent in the metrics, this time let's use our brain. All they are doing is
because they have already realized that àwọn èèyàn ti gbàgbé justice for Mohbad torí pé ẹ ti gbá wa àṣemọ́. They are now trying to reinforce that thing inside us wípé rárá o ní ṣe kí ni ẹ gbọ́dọ̀ gba kíní ìdandan ni. That is what they are trying to do. Pé no o ẹ jẹ́ àtún wá ànádá kíní ká tún kó fún wọn tó bá ti kó jẹ bí indomie wọ́n máa mówó lẹ̀ wọ́n fẹ́ wá gbá wa ni. Ṣé orí TikTok ní lọ́ọ̀yà tí ń ṣe service àbí inú court of law tó bá ní evidence against Wunmi ṣèbó lọ ní court òun ló represent bàbá Mohbad nínú court ẹ sọ fún pé kó tẹ́ndà ẹ̀ fún adájọ́ ń bẹ̀yẹn ibẹ̀ yẹn náà ti máa gbé Wunmi kì í rò ni. If the lawyer have evidence he run to TikTok to be doing live, why can't he run to adájọ́ when he was in the courtroom and present the evidence to adájọ́? They go carry Wunmi. What is he doing on TikTok? Àwọn ọkàn wà tí mo fẹ́ kẹ́ máa wò. The agenda is not justice for Mohbad. Don't get it twisted. Any idea for you, no wala. The agenda no be justice for Mohbad. The agenda na donation. Nǹkan tó máa jẹ oníkálukú ń báká. Àti blogger tó ń edit Wunmi o. Àti lawyer tó ń ṣe ọ̀rọ̀ o. Àti anybody. Ó borúkọ Wunmi jẹ́ o. Is because they want you people to still wọ́n sì fẹ́ kí mind yín ṣì wà ń bẹ́ẹ̀ pé they are doing something when we all know that they are not doing anything. When we all know that they are not doing anything, but they want you to believe that they are doing something. The more you still believe, the more you still more lẹ̀. If you go to their platform, èpè náà ṣẹ́wó fún Wunmi lójoojúmọ́, bully náà bully ẹ̀ lójoojúmọ́. If they get anything, wọ́n gba ilé ẹjọ́ lọ. 3 years. Ẹ̀yin ro kíní. Tó bá yẹ pé lóòótọ́ náà ní nǹkan kan pé Omowunmi ló pa Mohbad. Ṣé wọn ò ti ní arrest Wunmi báyìí náà? Wọ́n ti change lawyer more than 10 times. Wọ́n ti gba SAN, wọ́n tún ti change the SAN náà. Still no. And they will always come to you if it's not manipulative. Ìgbà tó ń ṣe autopsy, wọ́n ní àyàn táwọn ló ìgbà tó fẹ́ gbowó autopsy, wọ́n convince wa dáwó. Then ìgbà tó ń ṣe autopsy tán, wọ́n ní àyàn táwọn ló yẹn kíní ni ó ṣe. Ẹ̀yin máa sọ pé ẹ ṣe investigation èèyàn tó fẹ́ ṣe autopsy fún yín kẹ́ tó kówó. Ìgbà tó fẹ́ gba SAN, SAN ní kíní òun ṣáṣítù ló lè ṣe. Àwọn ti lọ verify ẹ̀ bó ṣe ń tẹnu fún wa báyìí ní ibi ìtajà kàrà. Ọ̀sán kan orúkọ santishu àbí tíṣù àbí kí ló orúkọ ẹ̀ kò lè ṣe mọ́ ẹjẹ́ àgbà mi. Ṣé ọ̀fẹ́ náà gba SAN after 25 million ti lọ? Wọ́n ní káwọn gbá mi àwọn ọ̀fẹ́ sanṣítù mọ̀ ta ló tún máa dáwó tí ò bá ṣe pé ọ̀nà àtijẹ́ àti mú oníkálukú ń bá kiri. Ẹ̀yin tẹ́kàn àtàṣì motion yín sí ẹ̀kọ́ sì yá àtàṣì kò sí nǹkan kan. Tí kan fọ́ ò bá blog Omowunmi kí ló máa jẹ? Táwọn TikTok kò bá ṣí TikTok kan máa sọ̀rọ̀ Omowunmi lójoojúmọ́ kí ni wọ́n máa jẹ? It's more about money, audience and everything. Owó ni àtijẹ́ àti money. What will they talk about if they don't talk about Omowunmi? What will they talk about? Lawyer yẹn náà tí ò bá wá convince àwọn èèyàn pé Omowunmi or they should be cooking everything against Omowunmi. Wọ́n sọ̀rọ̀ DNA, wọ́n sọ̀rọ̀ kàtẹ́sọpọ̀ autopsy ti lọ. Nǹkan tó bá wù yín kẹ́ gbọ́, nǹkan tó bá wù yín máa gbọ́. Wọ́n sọ̀rọ̀ DNA, lawyer sọ pé òun ní NIN. Báwo ni ọ̀rọ̀ méjèèjì ṣe papọ̀? Ṣé wọ́n fi NIN ṣe DNA ni? But they still want you to believe that they are actually working when we clearly know that they are not doing anything. Ṣé NIN ni Wunmi náà fi ń ṣe DNA? Bam, ìbéèrè mo fẹ́ kẹ́ answer. Kí ló wá dé tí lawyer wá síta tó ń create narrative pé Wunmi ní 1 billion, ò báyìí ní 1 trillion NIN kò affect DNA. Kò stop DNA. Kò touch DNA. Kò manipulate DNA.
hospital náà ti ń ṣe DNA sample ilé àti sample ilé wọ́n jọ papọ̀ wọ́n fi ṣe DNA ló bá tán. So kí wá ní NIN story tó mú wá fún wa so that kẹ́ ṣe believe pé wọ́n ń ṣe nǹkan kan. There is nothing, they are not doing anything. Just use your sense for once. Gbogbo nǹkan tó ti dà sí yín lórí torí bẹ́ẹ̀ ṣe wà yìí wọ́n máa ń pọ̀ sí yín lórí ni. Ẹ̀yin náà ti ẹ̀jókòó kẹtẹ̀ lo sense yín pé nǹkan tẹ́ ń pọ̀ sí mi lórí ẹ jẹ́ ti ẹ̀ ronú pé ṣé lóòótọ́ ni. Then you will understand everything we'll be saying. Nobody hates them. Ọtí àti money. But we want you to understand that gbogbo nǹkan tó ń sọ ń pa Wùmí irọ́ ni. Tó ń ṣépè fún irọ́ ni. Tó ń parọ́ irọ́ ni. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì ló wá assist Wùmí. Okay. Tó bá yẹ pé gọ́ọ̀mẹ̀ntì ló wá assist Wùmí. Who is Wùmí? Tó yẹ pé ọmọ politician báyìí ni Wùmí. Àbá sọ pé okay ọmọ politician torí ẹ̀ lọ ṣe ń protect ẹ̀. Kì í ṣe celebrity. In fact ikú Mohbad gan ló jẹ́ ká mọ wọ́n Wùmí wọ́n Wùmí náà. Mọ́ Wùmí náà. So who is now Wùmí? The government, the whole federal government, state government, judiciary system will be protecting. Àwọn ìbéèrè tó fẹ́ kẹ́ máa béèrè nìyẹn. Sometimes wọ́n á ṣe kú fún wa. Ẹ jẹ́ a stabilize ká wò. Why all of a sudden àti Bukky tó gbowó ó sá kúrò ní justice nígbà tó ti ṣàpápín. Ẹ jẹ́ a wo side àwọn tó ń castigate Wùmí kẹ́tẹ̀ tó wo side Wùmí. Wọ́n ló fẹ́ kẹ́ kọ́kọ́ máa ṣe ni. Àwọn tó ń castigate Wùmí yẹn check their side before kẹ́ tó check the side Wùmí. You will be surprised. Bọ́dá Yomi ìgbà tí ò sí oúnjẹ mọ́ Bọ́dá Yomi jẹ́ ọ̀kan tó jẹ́ pé ó máa ń ṣe academic nìkan fún àwọn tó bá fẹ́ ṣe fíìmù ó máa train wọn. Ìgbà tó wọ́n wà mọ́ Bọ́dá Yomi máa lọ ra pàtì ó fọmọ́lẹ̀ ó fi àwòlẹ̀ sórí justice for Mohbad ó ń sunú gọ́tà ó ń sórí títì ó ń sórí highway. Tí ò bá rí nǹkan kan gbà mẹ́rin ṣé ó máa sórí highway. Owó yín láti ò sówó mọ́ owó yín náà fi ń ṣe gíní. So nǹkan tí mi ń sọ fún yín nìyẹn wípé ṣe rí nǹkan tó wà nílẹ̀ àti influencer tó ń lò àti blogger tó ń lò àti gbogbo nǹkan tó ń lò is very simple and right. Everybody àti jẹ́ àti mú ni kò lọ fà tó bá gborúkọ Wùmí jẹ́ máa dúró èèyàn tó orúkọ Wùmí ti feed tó dẹ̀ ṣe ń feed as we speak. Àti lawyer àti influencer àti celebrity gbogbo wọn pátápátá. If they don't say that, if they don't say something negative, our time say something positive, ṣé rò pé à ń gbowó ni? We are not collecting dime. In fact, I will have more crowd if I'm talking bad about me than talking good about her. Oye, tactics ni. Ṣé mo pa wà la wà ní the blogging, àmọ́ bó ṣe ń rí. I could have chosen. My face is not out. I'm hiding my face. To say bad things about Omowunmi and get more views. But I may not be more than me now. Men, àtúbọ̀tán mo máa ń wò. Ọmọ yẹn kọ́ ló pa Mohbad. Mohbad reacted to an injection given to him. And there was no EpiPen. Kó tó gbé dé hospital ó ti kú. Simple. Clear, clean. The nurse was there. The nurse said it pé òun administer injection ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí fidget. Òun ò ní EpiPen. Òun ò mọ̀ pé òun react sí injection yẹn ni. Kó tó gbé dé hospital ó ti kú. So báwo ni Wùmí ṣe gún lọ́rùn pa? So you see, ìwọ ló fẹ́ believe nǹkan tó bá fẹ́ gbé fún ẹ. Ilé ayé simple gan. Nǹkan tó bá wù ẹ́ ni kó believe. Àti jẹ́ àti mú ní kálukú ń bá kiri. Ó ní mo sọ fún yín, I will choose to drag Wùmí. But èmi náà bí mọ tèmi náà. Ọmọbìnrin yìí fún ara ẹ̀ ló ń fẹ́ ìdí Liam. Ẹ̀ ń borúkọ ẹ̀jẹ̀, ó ń ṣiṣẹ́, ó ń tarun,
ń ṣe fíìmù kó lè tọ́jú ọmọ kan ṣoṣo tóun àti Mohbad tọ́jọ́ bí. Mohbad ti lọ, ẹ rí pé Mohbad ò ní nǹkan kan. Àbí owó Mohbad, owó royalty Mohbad tó wà lọ́wọ́ àwọn ará ṣọ́ọ́ ti wá kó fún Wùmí ni. Gbogbo kóòtù tí Wùmí lọ tó gbé lọ́ọ̀yà lọ, ta ló ń sanwó? Àbáwọn lọ́ọ̀yà máa ń ṣiṣẹ́ láìgbowó. Ta ló ń fìdí Liam? Ilé wo ni Wùmí ń gbé? Ẹ wò ó, ẹ̀yin lẹ mọ̀ lójú tèmi Omowunmi ò ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ ni àwọn pípọ̀ wọ̀nyí gangan torí àtijọ́ àti mú wọn lọ́ ṣe ń drag ọmọ yẹn tó ṣe ń parọ́ mọ́. Jẹ́ bó ṣe jẹ́.